Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Àwọn tí ọ̀rọ̀ kàn nínú ẹ̀ka ètò ẹ̀kọ́ ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti túbọ̀ fún wọn ní àǹfààní ọdún 2 sí 3 sí i kí wọ́n tó bẹ̀rẹ̀ ìmúlò òfin ìforúkọsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n sọ wípé ọmọ tí ò bá tí ì pé ọmọ ọdún 18 ò gbọ́dọ̀ jókòó ìdánwò ìwé mẹ́wàá. Ẹ̀bẹ̀ náà ṣe pàtàkì fún òbí àti àwọn ilé ẹ̀kọ́ fún wọn láti múra sílẹ̀ fún ìmúlò òfin náà. Akọ̀ròyìn wa Anthony Gandodo ni ó ṣàtòjọ ìròyìn yìí tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Ìgbésẹ̀ tí mínísítà fún ètò ẹ̀kọ́ ìyẹn ọ̀jọ̀gbọ́n Tahir Mamman gbé láìpẹ́ yìí nípa òfin tí wọ́n ṣe fún àwọn àjọ WAEC àti àjọ NECO láti má ṣe ìforúkọsílẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ èyí tí ò bá tí ì pé ọmọ ọdún 18 fún ìdánwò oníwèé mẹ́wàá tọdún 2024-2025 jákèjádò orílẹ̀-èdè ti di ohun tí ó mú awuyewuye lọ́lọ́kan-ò-jọ̀kan wá láti ọ̀dọ̀ àwọn ẹni tí ọ̀rọ̀ kàn. Àwọn ẹni tí ọ̀rọ̀ kàn náà ní èrò ọ̀tọ̀ọ̀tọ̀ lórí gbèdéke ọjọ́ orí náà nígbà tí wọ́n ń dá àwọn agbanisíṣẹ́ lẹ́bi fún ti gbèdéke ọjọ́ orí tí wọ́n fi léde fún ìgbanisíṣẹ́ àti ìwà ìbàjẹ́ tí ó gbilẹ̀ kan nínú gbogbo ìpele lẹ́yìn tí wọ́n sì dábàá ọ̀nà ìtẹ̀síwájú. Wọ́n wá tọ́ka síwájú sí i pé fífi àsìkò sílẹ̀ fún àwọn tí ọ̀rọ̀ kàn láti ṣe ìgbáradì àti ojúṣe ìjọba yóò dá ògo ẹ̀kọ́ orílẹ̀-èdè yìí padà sí ipò tó wuyì. Ìjọba àpapọ̀ ti sọ̀rọ̀ bóde lórí ìròyìn tó gbayé kan tó sì gba gbogbo ẹ̀rọ ayélujára kan lórí àfisùn tí wọ́n ṣe fún mínísítà kejì fún ọ̀rọ̀ epo rọ̀bì. Aṣòfin Eneki ló kọbìrì pé ó pàṣẹ fún àwọn ilé-iṣẹ́ NNPC láti ṣe àlékún nínú owó tí wọ́n ń ta epo sí $1,000 dípò òye tí ó wà tẹ́lẹ̀. Wọ́n ti ké gbàjarè bóde wípé irọ́ funfun báláwo ni lẹ́yìn tó jìnnà sí òótọ́ tó sì jẹ́ àtètè yára mọ́ ìròyìn náà láti má bàa ṣì àwọn èèyàn lọ́nà. Ọ̀rọ̀ láti ọwọ́ olùbánidámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn fún mínísítà epo rọ̀bì nílẹ̀ yìí ìyẹn Nnamaka Okafor ni ó ń tẹnumọ́ lórí ìròyìn náà wípé awúrúju ni eléyìí jẹ́ lẹ́yìn tó sì ní ara ìgbésẹ̀ àwọn ẹni ibi láti ṣì àwọn èèyàn lọ́nà ni. Ó ní iléeṣẹ́ tó dá dúró gédéǹgbé ní iléeṣẹ́ NNPC lẹ́yìn tí ìṣàkóso mínísítà náà ò ní má ti iléeṣẹ́ náà sọ́tún sósì nípa báyìí. Àwọn ò pàṣẹ fún iléeṣẹ́ NNPC láti ṣe àlékún oye tí wọ́n ń ta jálá epo sí $1,000. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwà ti buwọ́lu owó mílíọ̀nù 335 náírà ìyẹn $335 million fún ìrànlọ́wọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ àti fún àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ọmọ ìpínlẹ̀ náà tó wà ní ilé ẹ̀kọ́ gíga jákèjádò orílẹ̀-èdè. Gómìnà yìí sọ ọ́ di mímọ̀ wípé ìgbésẹ̀ yìí ní láti dẹ àwọn òbí àti alágbàtọ́ lọ́rùn lábala ètò ẹ̀kọ́ fún àwọn ọmọ wọn. Akọ̀ròyìn wa Paul Omukago ló ṣàtòjọ ìròyìn yìí tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. Bí a ò bá rán ni sọ́jà ọjà ò ní rán ni padà bọ̀ wá sílé. Kó tó di wípé a máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó ọjà. NTA Ijebu ode NTA Achowe salutu o NTA Ijebu ode NTA na baba NTA Ijebu ode your heritage station. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti bá àwọn ẹbí Yar'Adua kẹ́dùn nípa ìpapòdà Hajiya Dada tó kí ilé ayé pé ó dìgbò ṣe. Hajiya Dada tí í ṣe ìyá ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ tí í ṣe olóògbé Shehu Musa Yar'Adua ńlẹ́ni tó ta tẹ́rù nípa ní ọjọ́ Ajé. Ààrẹ Tinubu tún nawọ́ ìbánikẹ́dùn rẹ̀ sí aṣòfin Abdulaziz Musa Yar'Adua, àwọn olùgbé ìpínlẹ̀ Katsina àti ọ̀pọ̀ àwọn tí olóògbé yìí fọwọ́ ba ìgbésí ayé wọn padà sí rere. Bí ààrẹ Tinubu ṣe ń bá àwọn ẹbí olóògbé yìí kẹ́dùn kò ní ṣaláì mẹ́nuba ìwà dáadáa, ìgbàgbọ́ àti ìjẹ́ ọmọlúwàbí tí olóògbé yìí jẹ́. Ààrẹ Tinubu wá gbà á ládùúrà fún olóògbé yìí kí iwájú tí ó kọjú sí kí ọba Olúwa jẹ́ ó dáa, ẹ̀yìn tó fi sílẹ̀ kí ọba Olúwa má jẹ́ ó bàjẹ́,
kí Olódùmarè ó rọ àwọn ẹbí rẹ̀ lọ́kàn léyìí tó sì fi ìdánilójú sí wípé ipa olóògbé Hájì Dada Yar'Adua ò ní parẹ́ láéláé fún ti ìfọwọ́sowọ́pọ̀ rẹ̀, ìgbárùkù ti àlàáfíà àti ìmúṣọ̀kan wáyé fún àwọn ènìyàn tí ó ṣe nígbà ayé rẹ̀. Kò ní jù báyìí lọ fún ti ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá lọ́jọ́ tòní. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ijebu ode àti lórí YouTube, a tún wà lórí TikTok náà. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀. Cholera is a communicable disease that could be contacted through consuming food or water contaminated with the bacterium Vibrio cholerae. Foods and drinks sold by street vendors, consumption of exposed fruits, vegetables without adequate washing, indiscriminate dumping of refuse, and many others with some of the following symptoms. Indiscriminate defecation in and around the premises. If you want to defecate, flies will visit, house fly will visit the defecation, and it will take that bacteria. Then if the fly visits the food, exposed food, the person can have cholera. And if you drink contaminated water, you can have cholera. Cholera is a deadly disease but treatable. If you see a person that is vomiting and same time stooling at the same time, the next thing for you is to take the person to the nearby hospital. How to prevent this disease and its spread in case of outbreak? I will advise one should buy fruits, take it home, wash very well with clean water before eating. It is not advisable to buy the cut watermelon and pineapple because it is already exposed. For Ijebu ode, we have facility that you can quickly take such a person to, like Primary Health Center Jogbo. Then we have Primary Health Center Okeoyibo. We have Primary Health Center Italapo. At the same time, we have Primary Health Center at Itausu. Then you can quickly rush that person to such primary health care center if it is a mild one. But if it is severe, you can take such a person to general hospital. Let us jointly kick cholera disease out of our environment by maintaining proper hygiene. Ijebu ode, your heritage station. We are the light of nation and the light of generation. NTA Ijebu ode, your heritage station. We are the light of nation and the light of generation. NTA Ijebu ode, NTA Ijebu ode, your heritage. Color